abala yìí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti àánú rẹ̀. Mo fẹ́ sọ fún wa oríṣi àdúrà tí Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ fi ọkàn sí, àbí kí n sọ pé oríṣi àdúrà tí ọmọ Ọlọ́run gbọ́dọ̀ fi ọkàn sí láti máa gbà. Àdúrà tá a gbọ́dọ̀ fi ọkàn sí láti máa gbà lórúkọ Jésù yóò dára fún wa, a rí àánú gbà. Ọlọ́run májẹ̀mú, à ń lọ nínú ọ̀rọ̀ rẹ láti mọ̀ àti láti kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ rẹ. Ìwọ ni olùkọ́ni, ó yá kọ́ wa ní ọ̀rọ̀ rẹ, bá wa sọ̀rọ̀, jẹ́ kó yé wa, jẹ́ kó yé wa, wo ilẹ̀ wa sàn, bí ayé wa wò. Lẹ́yìn ọ̀rọ̀ yìí má jà jẹ̀bi, ṣàánú fún wa o. Ògo àtẹwọ́ Ọlọ́run kó bí ọlá yé wa, àdúrà wa kó gbà. Bá ti mọ oríṣi àdúrà tó gbà tó yẹ ká gbà, Olúwa túbọ̀ máa kọ́ wa sí nínú ẹ̀mí rẹ. Jẹ́ kí ẹ̀mí rẹ kó máa darí wa, kó má ṣe fi wá sílẹ̀, torí pé a ti kọ́ náà rẹ̀ pé iye àwọn tí à ń ṣe amọ̀nà fún nípa ẹ̀mí Ọlọ́run, àwọn náà ní í ṣe ọmọ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ máa ṣamọ̀nà wa o. Jésù Olúwa wa, àmín àmín lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí mo sọ síwájú pé oríṣi àdúrà tí Kìrìsìtẹ́nì tàbí ọmọ Ọlọ́run gbọ́dọ̀ fọkàn sí. Àyè kíní, àdúrà ìsìn. Ìṣe àwọn àpọ́stélì orí 13 ẹsẹ̀ ìkíní sí ìkẹrin ó sọ nípa àdúrà ìsìn. Àdúrà ìsìn. Ìṣe àwọn àpọ́stélì orí 13 ẹsẹ̀ ìkíní sí ìkẹrin ó sọ báyìí wípé àwọn wòlíì àti olùkọ́ni sì ń bẹ nínú ìjọ tí ó wà ní Áńtíókù, Bánábà àti Símónì tí à ń pè ní Nígérì àti Lúkíù ará Kírénì àti Mánáénì tí a tò pọ̀ pẹ̀lú Hẹ́rọ́dù tìkára rẹ̀ àti Sọ́ọ̀lù. Bí wọ́n sì ti ń jọ́sìn fún Olúwa tí wọ́n sì ń gbààwẹ̀, Ẹ̀mí Mímọ́ wí pé ẹ ya Bánábà òun Sọ́ọ̀lù sọ́tọ̀ fún ara mi fún iṣẹ́ tí mo ti pè é wọ́n sí. Nígbà tí wọ́n sì ti gbààwẹ̀, tí wọ́n sì ti gbàdúrà, tí wọ́n sì ti gbé ọwọ́ lé wọn, wọ́n sì rán wọn lọ. Ẹsẹ̀ ìkẹrin ó wí pé ǹjẹ́ bí a ti rán wọn láti ọwọ́ Ẹ̀mí Mímọ́ lọ, wọ́n sọ̀kalẹ̀ lọ sí Sélèúkíà, láti ibẹ̀ wọ́n sì wọkọ̀ lọ sí Kípùrù. A rí pé wọ́n ń jọ́sìn. Bí a ti rí àdúrà ìjọ́sìn nìyẹn, àdúrà ìsìn. O gbọ́dọ̀ fi ara pamọ́, o gbọ́dọ̀ fọkàn sí àdúrà ìsìn. Àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn wà níbẹ̀ tí wọ́n ń jọ́sìn. They worship God, the prayer of worship. So wọ́n sin Ọlọ́run. Ìwọ náà rí dájú pé ò ń sin Ọlọ́run. Àdúrà rẹ̀ á dẹ̀ máa gbà lórúkọ Jésù. Ẹlẹ́ẹ̀kejì, láì dènà pẹnu torí àkókò, láì dènà pẹnu. Àdúrà àdéhùn, Mátíù, àdúrà àdéhùn, ìwé Mátíù. Ẹ jẹ́ ká wo ìwé Mátíù orí 18 ẹsẹ̀ 18 sí ẹsẹ̀ 20. Matthew 18 verse 18 to 20. Ẹ jẹ́ ká wo nǹkan tí Bíbélì sọ níbẹ̀ nípa àdúrà àdéhùn. Lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá dè ní ayé, a ó dè é ní ọ̀run. Ohunkóhun tí ẹ̀yin bá sì tú ní ayé, a ó tú ní ọ̀run. Mo wí fún yín ẹ̀wẹ̀ pé bí ẹni méjì nínú yín bá fi ohùn ṣọ̀kan ní ayé yìí ní ti ohunkóhun tí wọ́n ó béèrè, a ó ṣe é fún wọn láti ọ̀dọ̀ Bàbá mi tí ń bẹ ní ọ̀run wá. Orí 20 tí màá ti dúró lórí àdúrà àdéhùn. Nítorí níbi tí ẹni méjì tàbí mẹ́ta bá kó ara wọn jọ ní orúkọ mi, níbẹ̀ ni èmi ó wà láàrin wọn. Àti rí báyìí, àdúrà àdéhùn nìyẹn. That is àdéhùn wípé èmi àti lágbájá a jọ fẹ́ gbàdúrà papọ̀. Ọlọ́run ti sọ pé nígbà tó bá ti rí pé èèyàn méjì pé pọ̀ nítorí orúkọ òun láti béèrè ohun kan, Ọlọ́run yóò dáhùn. Àdúrà àdéhùn náà dára. Ó dára ká wá ẹnìkan ká jọ ṣàdéhùn pé a jọ gbàdúrà papọ̀. Bí a lórí kókó nǹkan pàtó, bí a lórí ọ̀rọ̀ ayé wa àbí lórí ọ̀rọ̀ ayé ẹni yẹn gangan. Ara àwọn
èkejì tí mo fẹ́ sọ fún wa nípa àwọn oríṣi àdúrà tí kìrìsìtẹ́nì tàbí ọmọ Ọlọ́run gbọ́dọ̀ fọkàn sí nìyẹn. Lórúkọ Jésù yóò dára fún wa. Ẹlẹ́ẹ̀kẹta bí irú ẹ̀wẹ̀ àdúrà ìṣọ̀kan, ìwé Jòhánù orí ìkẹrin, àdúrà ìṣọ̀kan, ìwé Jòhánù orí ìkẹrin. Ẹ jẹ́ ká wo nǹkan tí ó sọ nípa àdúrà ìṣọ̀kan, ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta 46 to 54. Ẹ jẹ́ ká sáré wo nǹkan tí ó sọ ńbẹ̀. Mo lè má lè kà á tán, ṣùgbọ́n rẹ́ mo ti pè yẹn, ìwọ náà lè padà lọ tẹ̀síwájú níbẹ̀ kó o dẹ̀ ká kó o mọ nǹkan tí Ọlọ́run sọ. Bẹ́ẹ̀ ni Jésù wá sí Kánà ti Gálílì, níbi tí ó gbé sọ omi di wáìnì. Ọkùnrin ọlọ́lá kan wà, ẹni tí ara ọmọ rẹ̀ kò dá ní Kápánámù. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Jùdíà wá sí Gálílì, ó tọ̀ ọ́ wá, ó sì ń bẹ̀ ẹ́ kí ó lè sọ̀kalẹ̀ wá kí ó mú ọmọ òun láradá nítorí tí ó wà ní ojú ikú. Ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta. Nígbà náà ni Jésù wí fún un pé, bí kò ṣe wí pé ẹ̀yin bá rí àmì àti iṣẹ́ ìyanu, ẹ̀yin kì yóò gbàgbọ́. Ẹsẹ̀ ìkọkàndínláàádọ́ta. Ó wí pé ọkùnrin ọlọ́lá náà wí fún un pé, Olúwa, sọ̀kalẹ̀ wá kí ọmọ mi kí ó tó kú. Ẹsẹ̀ àádọ́ta. Ó ní Jésù wí fún un pé, máa bá ọ̀nà rẹ lọ, ọmọ rẹ yè. Ọkùnrin náà sì gba ọ̀rọ̀ tí Jésù sọ fún gbọ́, ó sì lọ. Bí ó ti ṣe ń sọ̀kalẹ̀ lọ, àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pàdé rẹ̀, wọ́n sì wí fún un pé ọmọ rẹ̀ yè. Nígbà náà ni ó béèrè wákàtí tí ó bẹ̀rẹ̀ sí í sàn lọ́wọ́ wọn. Wọ́n sì wí fún un pé ní àná ní wákàtí keje ní ibà náà fi sílẹ̀. Ẹsẹ̀ ìkẹtàléníàádọ́ta. Bẹ́ẹ̀ ni bàbá náà mọ̀ pé ní wákàtí kan náà ni nínú èyí tí Jésù wí fún un pé ọmọ rẹ̀ yè, ó tìkára rẹ̀ sì gbàgbọ́ àti gbogbo ilé rẹ̀. Èyí ni iṣẹ́ àmì kejì tí Jésù ṣe nígbà tí ó ti Jùdíà jáde wá sí Gálílì. Àti rí báyìí àdúrà ìṣọ̀kan, ẹ̀mí rẹ̀ ṣọ̀kan pẹ̀lú Jésù pé máa lọ, ọmọ rẹ̀ yè. Ẹ̀mí rẹ̀ ti ṣọ̀kan, ó ti ní ìṣọ̀kan pẹ̀lú tí Jésù sọ pé ó ti yè náà nìyẹn. Ìwọ náà máa ní àdúrà ìṣọ̀kan. Bí wọ́n bá ń gbàdúrà fún ọ, máa ní ìṣọ̀kan pẹ̀lú àdúrà yẹn pé bọ́n ti gbà yẹn ó máa rí bẹ́ẹ̀, pé bọ́n ti gbà yẹn ó ti rí bẹ́ẹ̀. So lórúkọ Jésù yóò dára fún wa. Àdúrà nínú ẹ̀mí, Kọ́ríńtì orí ìkẹrìnlá ẹsẹ̀ 40. Kọ́ríńtì orí ìkẹrìnlá ẹsẹ̀ 40. Jẹ́ ká wo nǹkan tí ó sọ fún wa níbẹ̀. So ó sọ fún wa nípa bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wò ó. So lórúkọ Jésù ó dára fún wa. Karùn-ún rẹ̀ àdúrà ọpẹ́. Ẹ jẹ́ á wo ìwé Fílípì. Àdúrà ọpẹ́ Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin. Ó ní ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo sì tún wí ẹ máa yọ̀. Ẹ rí nǹkan báyìí. Ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo sì tún wí ẹ máa yọ̀. Ẹsẹ̀ ìkarùn-ún. Ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Àdúrà ọpẹ́ dára o. Wà á gbàdúrà ìdúpẹ́ lórí nǹkan tó ń béèrè kó lè tètè jẹ́ fún ọ, kó lè tètè yọ̀ǹda rẹ̀. Inú Ọlọ́run máa ń dùn sí, ó máa ń yá gan jù. Ó máa ń yá torí pé Ọlọ́run fún ara rẹ̀ ni yóò dáhùn sí àdúrà ọpẹ́ tó béèrè. Ọlọ́run ò dẹ̀ ní dójú tì ọ́ nítorí pé ó ti gbàgbọ́, ó ti dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí pé wàá jí mi sí ìmọ́lẹ̀ alààyè. Dandan ni yóò jí ọ sí ìmọ́lẹ̀ alààyè torí pé ó ti dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ó dára. Àdúrà ọpẹ́, àwọn tí àdúrà tí Ọlọ́run gbọ́dọ̀ fọkàn sí náà nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹfà irú ẹ̀, àdúrà ìṣìpẹ̀, intercession prayer. Àdúrà ìṣìpẹ̀
yálà fún ará ilé rẹ, fún aládùúgbò rẹ tó rí aburú tàbí ohun kan lọ́wọ́ rẹ nínú ayé rẹ, àbí èyí tó ń fẹ́ ìyípadà rere, àbí èyí tó fẹ́ kó gbàgbọ́, kó gbàlà, kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa gbọ́ tó ti ń bá sọ tí ò gbọ́, gbàdúrà ìṣìpẹ̀ fún sọ́dọ̀ Ọlọ́run, fi ọkàn rẹ̀ lé Olúwa lọ́wọ́. Àbẹ́ tó rí aburú kan níwájú rẹ̀, gbàdúrà ààbò fún kí ó lè mú aburú náà kúrò níwájú rẹ̀. Gbàdúrà fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ kí ire rẹ̀ náà kó lè bá a dé. Àdúrà ìṣìpẹ̀ ó jẹ́ nǹkan tó dára. Ẹlẹ́ẹ̀keje, àdúrà ìyìn àti ìgbàgbọ́. Àdúrà ìyìn àti ìgbàgbọ́ sí àwọn àpọ́stélì òun láti rí. Àdúrà ìyìn àti ìgbàgbọ́ sí àwọn àpọ́stélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ sí àwọn àpọ́stélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Òun ló sọ nípa àdúrà ìyìn àti ìgbàgbọ́. Àdúrà ìyìn àti ìgbàgbọ́ tí wọn náà lè ṣe, gbìyànjú ẹ̀, ó dára pọ̀ lásìkò ìpọ́njú. Nígbà tí èèyàn bá ń la ètò dára lágbára kọjá típa èèyàn ò ká, àdúrà ìyìn àti ìgbàgbọ́ ó máa ń ṣiṣẹ́ gan-an, ó máa ń ṣiṣẹ́ pàtàkì, ó máa ń ṣiṣẹ́ agbára tí ó agbára ènìyàn ò ká, tí ò sí ẹni tó lè ṣe. Ṣùgbọ́n mo kà á fún wa báyìí, Iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ Paul òun Sílà ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run, àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn. Gbọ́n nǹkan báyìí, láàrin ọ̀gànjọ́ Paul òun Sílà ń gbàdúrà, wọ́n kọrin ìyìn, wọ́n sì tẹ́tí. Àwọn tó wà nínú túbú nìyẹn o. Nígbà tó bá ń la ìdánwò kan kọjá, kọrin ìyìn sólúwa ní ìgbàgbọ́ ogun náà yóò ṣẹ́, ní ìgbàgbọ́ pé ìdánwò náà máa lọ, ní ìgbàgbọ́ wípé ohun gbogbo tó lé yẹn ó sì máa dẹrùn nígbà tó bá yìn. Àdúrà ìyìn dára, ó ṣe pàtàkì gan. Paul òun Sílà gbà á, wọ́n ní ìdáǹdè àti ìtúsílẹ̀ débi wípé olùṣọ́gbà túbú gan gbàgbọ́ ní àti ìpasẹ̀ wọn. Yóò dára fún ọ lórúkọ Jésù. Àdúrà àṣàrò ó tún ní ẹlẹ́ẹ̀kẹjọ tí mo fẹ́ sọ fún wa. Àdúrà àṣàrò, orin Dáfídì 37 orí ìkẹrin sí ìkeje láti rí ohun tó sọ nípa àdúrà àṣàrò. Àdúrà àṣàrò, ìwọ náà lè kà á níbẹ̀ yẹn, ìwọ náà lè wò ó kó mọ̀ wípé lótìtọ́ ni nǹkan tí Ọlọ́run ń sọ. Àdúrà àṣàrò ó dára. Orin Dáfídì orí ìkẹtàdínlógójì òun láti rí, orí ìkẹtàdínlógójì ó sọ nípa àdúrà àṣàrò, ẹsẹ̀ ìkẹrin sí ìkeje ó sọ nípa rẹ̀. Máa gbọ́ bí màá ti kà á. Ṣe inú dídùn sí Olúwa pẹ̀lú, òun ó sì fi ìfẹ́ inú rẹ fún ọ. Fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́, gbẹ́kẹ̀lé pẹ̀lú, òun ó sì mú un ṣẹ. Yóò sì mú òdodo rẹ̀ jáde bí ìmọ́lẹ̀ àti ìdájọ́ rẹ̀ bí ọ̀sán gangan. Ẹsẹ̀ ìkeje ó wí pé ìwọ sinmi nínú Olúwa kí o sì fi sùúrù dúró dè é. Má ṣe ìkanra nítorí tí ẹni tí ó ń rí rere ní ọ̀nà rẹ̀, nítorí ọkùnrin náà ti ń mú èrò búburú ṣẹ. Ọgbọ́n nǹkan báyìí ó dára gan, ó ṣe nǹkan tó ṣe pàtàkì. Àdúrà àṣàrò nìyẹn. Gbàdúrà àṣàrò sí Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ fún wa. Lórúkọ Jésù yóò dára fún àwọn nǹkan tí a fẹ́ràn mi láti kọ́ yín, láti sọ fún yín, òun náà nìyẹn. Eléyìí tó tún dà bẹ́ẹ̀, àdúrà ìyọ́nú. Ẹ já wo ìwé ìwé Genesis orí ìkejìléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sí ìkọkàndínlọ́gbọ̀n. Ẹ jẹ́ káwa náà lọ kà á ń bẹ́ẹ̀, lọ yẹ̀ wò kọ́ ọmọ tó sọ. Àdúrà ìyọ́nú ni, Ọlọ́run yóò yọ́nú sí ọ. Àdúrà ìyọ́nú ó dára. Ẹlẹ́ẹ̀kejì, àdúrà ìfaraẹnijìn. 1 Jòhánù wẹ́wẹ́ kínní orí ìkarùn-ún, lọ wò ó kó lọ kà á. Èyí tó parí ẹ̀ ní àdúrà ìdáríjìn, forgiveness. Psalm 51 ó sọ nípa rẹ̀. Àdúrà ìdáríjìn lọ ka gbogbo ohun tó sọ ní Psalm 51 yẹn kó mọ ohun tó jẹ́. Lórúkọ Jésù yóò ṣàánú fún wa o. Àdúrà mi àti ìrógbà, àwọn oríṣi àdúrà tí Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ fi ọkàn sí nìyẹn. Orúkọ Jésù, Ọlọ́run á gbé ọ̀gá yẹn, ológo gba ọpẹ́ wa fún ọ̀nà àtòrí ọ̀fẹ́ yìí, gba ẹ̀yìn wa o. Dáríjìn gbogbo ẹ̀ṣẹ̀ o, ṣàánú fún wa, fàánú bá wa pàdé, bẹ́ẹ̀ ló máa rí o. Jésù Olúwa wa. Kọ́mẹ́ǹtì ìwọ náà ṣíà, tó bá ní àfikún o lè fi síbẹ̀, ṣíà rẹ̀ kó o dẹ̀ bá wa subscribe, kílíkì lórí notification bell
kó o dẹ̀ bá wa kó o lè máa retí omi tí Olúwa yóò tún fi ránṣẹ́ sí ọ. Yóò dára fún ọ lórúkọ Jésù. Shalom.